Mr Abiodun lọmọ ọlọ́jà bí òní o. Ọmọ Adekanye ṣe bẹ̀ nílé. Èèyàn àtàtà gbajúmọ̀ akọni lẹ́nu iṣẹ́. Bàmí àgbàlagbà oyè bàbá tèmi dayọ̀ dákun gbéra lẹ́yọ̀ dìde. Àyájọ́ ọjọ́ bí rẹ̀ lónìí jẹ́. Ọkọ Mọ́kàyíndé o gbajúmọ̀ ni èèyàn yìí ní ọkàn gbàǹgbàlà tó jẹ́ gbàgbé ìjọ ọmọ lọ ní ọkọ ọdún. Ọmọ Adekanye bá ọgọ́rùn-ún mi ọdìdé. Àṣàkẹ́ ọlálẹ̀ mi jẹ́ mo dé sí Ọlọ́run. Bàmí àgbàlagbà mo dé sí Ọlọ́run, mo dé sí Ọlọ́run ó kà sí lọ nílò ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Àlàbí àrò akíkanjú lẹ́nu ṣẹ́ṣẹ́ bẹ́yìn ní ń kí wọ́n. Ẹ mọ̀mọ́ bínú pé mo bá yín lóye, mo pè yín lóko náà pọ̀ baládé. Bàbá tèmi tọ́pẹ́ o lóko náà pé gbajúmọ̀ láwùjọ. Lóko náà pé gbajúmọ̀ bí Àlàbí àrò. Bàbá mo pè ọ́ sówó, mo pè ọ́ sọ́lá o. Ọkọ Mọ́kàyíndé mo pè ọ́ sáì tètè ní kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ọdún ẹ̀ lóde. Àlàbí rè é ẹni ayé ti rò pin níjọ́sí. Wọ́n yín mú fi kí wọ́n ní kí ló lè jẹ́ gan-an. Àdáni wáyé wá tán dá tán di rekete lójú wọn. Àlàbí rè é adùn ló gbẹ̀yìn ọ̀rọ̀. Ilé òkèrè lọ́wọ́ Ọlọ́run wá níjọ́ gbókò ọmọ ránṣẹ́ sílé. Ìwọ̀gùn oníparẹ́ sájò òbí èyí fi ọdún ẹ̀ lóde máa ń da gọ̀jọ̀gọ̀jọ̀. Ọmọ Elédìdí àgbé o. Mo pe Àlàbí àrò mo fi dá lálẹ́ gàràgà. Ọdún eléyìí ò wá ní pinmọ̀ fún ọ lágbára Ọlọ́run ọba ọkọ ọdún. Bàbá gbéra lẹ̀ ó dìde. Onígọ̀gọ̀gọ̀ kó mọ́ moríkì bàbá rẹ̀ ẹ kí mo fẹ́ bá yín délé. Máṣọ múfìlà dákúnjájọ́ dé gbàgede bí wọ́n gbé bí ọlọ́mọ. Bàbá tèmi dayọ̀, bàbá tolú lọ́pẹ́, bàbá tèmi tọ́pẹ́ o. Ọmọ Adekanye dákun wọn gbọ́dún dùn ẹnu mi bí mo ti fẹ́ mọ́ kó bẹ̀rẹ̀ fún bàbá tó bí bàbá yín lọ́mọ. Lọ́mọ Elédìdí àgbé ìgbésí àjẹjọ́ mẹ́rin lálọ́. Ọmọ erin fọlámi, ọmọ erin fọláyàgì. Ọmọ mọ́dẹ májọ́gì dọ́kùnrin náà pòkì bàbá tó bí ọlọ́mọ. Ìgbésí àjẹjẹ́ ara gbọ́wọ́. Ọmọ sọ̀búdọ̀wọ́, ọmọ sọ̀gbẹ́dì gbòòrò. Ọmọ Elédìdí àgbé ọmọ ṣẹ̀ṣẹ̀ kú ẹlẹ́wẹ̀lẹ́. Bàbá bọ̀ ọgbọ́n mi ọ̀dìdí ara láwùwò. Mo bá wọn dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tún ní ọ̀tún rọ́dún. Ọ̀pọ̀ lẹ́jọ́ sọdún tó kọjá wọn ti filẹ̀ ṣaṣọ́bùrà bí aṣọ. Àánú ńlá lọ rí gbà mo bá ọ̀dà sọdún. Lẹ́pìrìlẹ̀ yẹ ológójì àwòye ní pèrègùn ọmọ rẹ̀ lálẹ́ omi. Àlàbí àrò dákun gbéra lẹ̀ ọ̀dìdí ara láwùwò. Ọmọ Elédìdí àgbé o. Ọtí wá sọdún eléyìí nínú owó, nínú ọlá, nínú fọkànbalẹ̀. Tẹ̀mí ò ní bá ọ nínú bojì lágbára Elédùmarè ọba dání wáyé. Ayé ò ní jalè kan pé wọ́n ni. Àrídùnnú lẹ jẹ́ ànírí ọ̀ka bú sẹ́kún. Ìgbà rẹ tí ń dùn yọ Ọlọ́run wá níjó kan gógó. Bàbá o yóò dá fún ọ, yóò rọ̀ ọ́ lọ́rùn tọmọtọmọ. Ọ níríjà ògún, ọ níríjà èèyàn. Ayé rẹ wá ní dojúrú. Ọ̀rọ̀ tó mọwọ́ tó mẹsẹ̀ wọn ò ní pè ọkọ wá sọ bó ti jẹ́ lágbára Elédùmarè. Àṣàkẹ́ ọ̀la mo wí bẹ́ẹ̀ wọn ò yọ ọ̀wọ́ wí rárá. Bàbá ẹ kú ọdún o. Kí bàbá gbó bí olùtìrì gbogbogbogbogbò kẹ́ ẹ gbó bí olùtìrì gbogbogbò. Bálẹ̀ ò balẹ̀ èèwọ̀ ìwọ̀ ẹ̀ẹ́nì kánjú kú lójijì lágbára Ọlọ́run ọ̀gá ògo jùlọ. Ẹ̀ẹ́nì yóò sọnù láàrin wa. Ọlọ́run ní jẹ́ ẹgbọ́n ọmọgbìn ẹ nígbàyà sí. Ayé yìí ò wá ní dojúrú. Ìgbà rẹ ti dùn yìí
bàbá mo nígbà rẹ tí dùn yí ọlọ́run oníjó kan gbogbo lágbára ọba dání wáyé ẹ̀kọ́ ọdún o àṣọdúnmọ́dún àìwọ́ àṣọdúnmọ́dún Àlàbí o ọmọ Adékọ̀yè àṣoṣùmọṣù àwọn àṣoṣùmọṣù tó bá tún di lámọ̀ọ́dún Àlàbí o mo ní tó bá tún di lámọ̀ọ́dún kí n rí ọwọ́ kí n rí ọwọ́ kí n rí ọwọ́ bí ìran ni ọ̀ní ṣánkú mọ́ àlọ́ láéláé ẹ̀kọ́ ọdún o.